Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi, kì í mà ṣe kékeré. Wọ́n mà ní bàbá Ọbásanjọ́, wọ́n ló ń ṣe 88th birthday. 88th birthday, kì í ṣe kékeré. Wọ́n bá ní event yẹn, kò sí gbogbo àwọn ní dignities tí ò sí ńbẹ̀. Ọba Ẹlẹ́gùṣì wà ńbẹ̀, ọba kìíní kan, gbogbo àwọn ọba yẹn àti àwọn dignities, àwọn president tó wá àti tàwọn Ghana àti tàwọn other states, other country, wọ́n ní wọ́n wà ńbẹ̀. Èrò ẹ̀ ṣàbọ̀n. Gbogbo influence bàbá Ọbásanjọ́, gbogbo time ẹ̀ yẹn. Gbogbo àwọn that's why pé wọ́n ti ń sọ̀rọ̀ pé bàbá Ọbásanjọ́ ṣe kinní kan, bàbá Ọbásanjọ́ kinní kan kò dà. Bẹ́ẹ̀ sì gba ayé bàbá Ọbásanjọ́ ní time yẹn, ìgbà ayé tí Nàìjíríà wà ní Nàìjíríà. Ẹ̀yin náà mọ itú tí bàbá yẹn pa fún Nàìjíríà, ó ṣe bẹ̀bẹ̀ náà. So wọ́n ní tí ẹ bá rérò tó máa kọjá be careful àwọn ní party yẹn. So wọ́n ní àti ọba Adéyẹyè bàbá wa, àwọn ọba pàtàkì, àwọn ọba nìyẹn, first class ọba. Kò síbi tí wọ́n mọ bàbá yẹn. Ṣé irú Ọbásanjọ́, wọ́n dẹ̀ ní òun àti Ọbásanjọ́ wọ́n close gan tẹ́lẹ̀. Ó yẹ up till now pọ́n close gidi gan. Wọ́n ní ayé ìgbà tó òun àti time tí òun àti Naomi, ìgbà tí Naomi tó divorce wọn ṣe kínní. Wọ́n ní bàbá Ọbásanjọ́ náà pé kò gbẹ́yìn láti dá sí ọ̀rọ̀ yẹn nígbà yẹn. Wọ́n ní ìgbà tí bàbá yẹn dẹ̀ fẹ́ ṣe birthday ńsìn, ó invite everybody. Wọ́n ní kábíyèsí wá débẹ̀. Àmọ́ bí kábíyèsí Ọ̀jájá wà ńbẹ̀. But wọ́n wá dárúkọ Mariam. Wọ́n ní Mariam náà ó dàbí pé wọ́n ní wíìkì ẹ̀ ní àbí time tí wíìkì ẹ̀ nìyẹn pé òun àti àṣàmọ̀ wọ́n ṣàní òun náà wà ńbẹ̀. Ó dàbí pé òun nìkan lóore tán ló mú lọ. Ṣùgbọ́n ṣe sọ bá ṣe gbọ́ ni o. Wọ́n ní bó tiẹ̀ jẹ́ irọ́ bó jẹ́ òótọ́, àṣàrí kankan, àárí òótọ́ ọ̀rọ̀ níbi téèyàn ti ń parọ́. Wọ́n ní ìgbà tí wọ́n ṣàwà ńbẹ̀. Wọ́n ní all of a sudden gbogbo àwọn dignities bọ́n ṣe ń wọlé náà announce. Wọ́n ní ẹ ṣáà mọ̀rú àwọn èèyàn pàtàkì. Ó wá yá o. Wọ́n ní bọ́n ṣe ń wọlé ṣá. Àwọn important people, personnel, wọ́n ní bọ́n ṣe ń wọlé. Àṣé bàbá Ọbásanjọ́ wọ́n ti invite Naomi. Wọ́n náà invite special, kì í ṣe pé bóyá pẹ̀lú bàbá Ọbásanjọ́, kì í ṣe pẹ̀lú Adéyẹyè, but wọ́n special. Wọ́n ní Ọbásanjọ́ is special. Ó invite Naomi specially. Wọ́n ní kí ni Naomi wá dé tó ń gbé announcement fẹ́ gbé jáde pé ní báyìí o the person of kìíní. Wọ́n náà bá bẹ̀rẹ̀ sí ní pọ́n tọ̀hún lé. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pọ́n lé, wọn sí ẹ̀ mọ̀ pé meanwhile wọ́n ní Ọ̀jájá ò tiẹ̀ mọ̀ pé Naomi máa wà bẹ̀. Wọ́n ní wọ́n kàn ṣe sọ pé wọ́n ní yèdè lúwà sí kinní kan of kinní kan of wọ́n ní wá dà ó ṣàní ta ni pé wọ́n ní bí Naomi ṣe wọlé wọ́n ní gbogbo congregation yẹn wọ́n náà dìde wá ariwo wọ́n ní wọ́n ṣà sí síìtì. Wọ́n ní ibi tí wọ́n ṣà sí wọ́n ní wọ́n ṣà lọ sí ibi tí Adéyẹyè wà o. Wọ́n ní wọ́n ṣà sí ibi tí bàbá Ẹlẹ́gùṣì, wọ́n ní wọ́n ṣà lọ sí ibi tí Ẹlẹ́gùṣì wà síìtì ẹ̀ káì. Wọ́n náà títí Naomi jókòó kí gbogbo everybody. Wọ́n ní títí kan this lady o, ìyẹn Mariam Igbi. Wọ́n ní gbogbo wọn dìde. Wọ́n ní kò ní choice. Wọ́n ní bó ṣe tán ó ṣe kinní nìyẹn. Wọ́n ní bó ṣe lọ jókòó ti Ẹlẹ́gùṣì yẹn Naomi.
so because wọn invite ẹ̀ mọ́ papọ̀ mọ́ kábíyèsí ọ̀jájá, wọ́n invite ẹ̀ láyé ọ̀tọ̀, Ọbásanjọ́ invite ẹ̀ láyé ọ̀tọ̀. Wọ́n ní tẹ́ bá rí the way tán fi honour Queen Naomi bẹ́yẹn, wọ́n ní Ọlọ́run, ó dàbí pé Ọlọ́run ló wọlé ńjọ́ yẹn. Ó dàbí pé ó ṣẹ̀ṣẹ̀ program pé tẹ́ bá ṣe gbọ́ ní tiẹ̀ wá mọjọ́ náà tán lóyún wọn ìpètà ìkọ́ta gbọ́ íńtánẹ́ẹ̀tì ni. Wọ́n ní gbò wá ya kábíyèsí Ọọ̀ni, wọ́n ní wọ́n ṣàfihàn ní speech, ó ṣe gbogbo ẹ̀ṣẹ̀ everything, gbogbo èèyàn wọ́n hàn ẹ̀ tán. Nígbà tí everything bẹ̀rẹ̀ sí ní ṣe mi ní jọjọ tí wọ́n ní bí kábíyèsí Ọ̀jájá Ọọ̀ni, wọ́n ní ṣe ló wá dìde lórí síìtì ẹ̀ pé kóun lọ kí àwọn tó kù bí ìgbà téèyàn kan dìde tó lọ hàn náà, okay you are welcome. Bí tán ti ń jó tán ti ń ṣe gbogbo ẹ̀ everything tí ń ṣe rọ̀tìrọ̀tì. Bí kábíyèsí ṣe dìde ní síìtì ẹ̀ ló bá lọ kí àwọn ọba tó kù tó dá àṣẹ ti torí ọgbọ́n láti lè lọ bá Naomi. Wọ́n ní bọ́n ṣe rí bí kábíyèsí ṣe débẹ̀ wọ́n kàn sún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ Naomi, ó kàn sún, ó kàn dìde. Wọ́n náà dìde, wọ́n ṣàfún ọ̀nà Ọọ̀ni, ó jókòó bíi pé ó fẹ́ bá ẹni sọ̀rọ̀, ìyẹn Ọba Elégùṣì. Bóun àti Naomi ṣì wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Wọ́n ní Naomi tún dìde, ó tún sún mọ́ kábíyèsí. Ó wá dàbíi pé kábíyèsí ni Naomi bá wá. Ó tán o. Wọ́n níbẹ̀ ni kábíyèsí jókòó sí tán bẹ̀rẹ̀ sí ní òun àti Naomi tó ń sọ̀rọ̀ tó ń ṣe. Wọ́n ló wá fi Mariam lẹ̀ ní síìtì ẹ̀ lọ́hùn-ún o. Wọ́n ní ẹ wá wo Mariam. Wọ́n ní ó ti fẹ́ ya wèrè. Wọ́n ní ṣe ni Naomi wá. Wọ́n ní ẹ wá wo ṣé Naomi ó wá lọ wọ́n ní Naomi. Mariam dìde ó lọ bá kábíyèsí níbi tí òun àti Naomi ti ń sọ̀rọ̀. Wọ́n ní tẹ́ bá rí wèrè tí Mariam ṣe nínú hall, wọ́n lè embarrassment. Wọ́n ló lọ bá Mariam pé ìwọ. So wọ́n ti pe kábíyèsí bí ìwọ ṣe máa ń sneak láti máa wá sí party wa ń bá Ọọ̀ni. Wọ́n ò gbé ẹ wá, ìwọ lọ ń dúró dè ní bus stop, ìwọ lọ ń dúró dè ní gbogbo event. Àṣé gbogbo nǹkan tẹ́jọ́ máa ń ṣe rè, gbogbo nǹkan tẹ́jọ́ máa ń pa àṣírí ẹ̀ tú lé ni. Wọ́n tẹ́ bá rí embarrassment kó bẹ́ẹ̀ sí nípa ó ṣe ń nawọ́ sí wọ́n ṣe ń nawọ́ sí Naomi lójú nínú party yẹn. Wọ́n ní in fact wọ́n ní ojú gba kábíyèsí tì, ojú gba gbogbo àwọn tó wà ńbẹ̀ tì. Wọ́n ní bọ́n ṣe rọ́ṣà ẹ̀, wọ́n rọ́ṣà Mariam jáde síta. Wọ́n ló create awareness, ó create nuisance ńbẹ̀ yẹn nínú party yẹn. Wọ́n ní nǹkan tí Mariam ṣe ní ibẹ̀ nínú party yẹn nìyẹn o. Wọ́n ṣe rọ́ọ̀ṣẹ̀ lọ sí ìta nìyẹn. Wọ́n ní kò tiẹ̀ fi bò. Wọ́n ní ṣe ni Naomi kàn wá wò pé pé Naomi ò sọ̀rọ̀ pẹ̀ tó disgrace ara ẹ̀, ó mọ embarrass ara ẹ̀, ó ṣe kíni. Wọ́n ní ní íńtánẹ́ẹ̀tì tí wọ́n ní kí ló dé tí kábíyèsí yìí mingle pẹ̀lú àwọn èèyàn báyìí, kí ló yìí mingle pẹ̀lú àwọn people yìí, kí ló mú wá ṣe nínú bẹ̀yẹn. Ṣé kò tí ìyá tí kábíyèsí máa divorce àwọn people yìí, ṣé bó yẹ pé wọ́n ní kí kó pé nǹkan tó ṣe yìí ó yẹ pé wọ́n tiẹ̀ kò yẹ kán rí mọ́ lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí. Wọ́n níbẹ̀ tí ó disgrace ara ẹ̀ woefully, ìyẹn Mariam. Wọ́n ló disgrace ara ẹ̀ pé disgrace yẹn ti pọ̀ jù, embarrassment yẹn ti pọ̀ jù. Wọ́n ní bí ìgbà kó yàwó ẹ wo bọ́n ṣe rọ́ọ̀ṣẹ̀ síta. Wọ́n ló tún ti disgrace ara ẹ̀ bẹ́ẹ̀. Ẹni tí torúkọ ẹ̀ ti bàjẹ́ tẹ́lẹ̀ tó tún lọ ba orúkọ ẹ̀ jẹ́ nínú congregation 88 birthday bàbá Ọbásanjọ́. Wọ́n ló disgrace ara ẹ̀ o. Ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ pọ̀ nù ìwé cover.
ní bó ṣe rush ẹ̀ dànù ni tó mú jáde síta. Ẹ ṣé gan tẹ fi ń tẹ́tí sí mi ẹ̀yin èèyàn mi. Tí new release mi bá jáde, màá tún fún yín torí ó ti pẹ́ tí Mariam òun lé ní ẹ̀hún lọ́la bí ẹ̀kan àkùkọ jẹ. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí ẹ bá mi subscribe, kí ẹ bá mi share, kí ẹ bá mi like ẹ̀. I love you all. Gbogbo ìtẹ́ ń ṣe fún mi yẹn. Lágbára Ọlọ́run, Ọlọ́run á nífẹ̀ẹ́ yín. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín lágbára Kristi Jésù Olúwa wa. Amen. Amen. In Jesus' name. Bye.